ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káalẹ́ lọ́dọ̀ wa ní ilẹ̀ Yorùbá lórílẹ̀‐èdè Yorùbá tí Ọlọ́run ń ṣètò rẹ̀ lọ́wọ́. Àárọ̀ la ṣì wá aago 11 kọjá 30 that is 11:31. Ìyẹn ni pé aago 12 ó kù ìṣẹ́jú 29. Mo kí wa pé a kú weekend. Àwọn ọmọ ọládé, àwọn ọmọ ológo, àwọn ọmọ tá a ní bíbí ire. Ṣùgbọ́n tí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ò jẹ́ á rí bíbí ire náà lò. Àwa tá a dá pé látọ̀dọ̀ Olódùmarè, látọ̀dọ̀ Ọlọ́run tó ṣẹ̀dá gbogbo wa. Ṣùgbọ́n dídé dá pé wa tí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá sọ di àrùn máa wà lọ́wọ́. Àwọn bàbá wa máa ní ọmọ ológo a máa rí ìpọ́njú. Ló mú kí àwọn bàbá wa sọ pé ní ìgbà ìpọ́njú là ń mọ̀ rẹ́. Àwọn tá a rí gẹ́gẹ́ bí àgbààgbà ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ẹni tí ó yẹ kó dúró ní ọjọ́ ìpọ́njú fún ìran Yorùbá. Ìgbà ìpọ́njú dé, wọ́n máa fẹsẹ̀ fẹ́ ni. Àwọn tí Yorùbá wò pé bọ́lódé ò bá kú ọmọ ẹni ní wọléde ni pé àwọn wọ̀nyí yóò tẹ̀yìn ṣe nígbà táwọn bá lọ tán. They use all their energies. They use all the material they have láti build wọn up pé kí ìran Yorùbá má bàa parun. Pé tí ogun kan bá tiẹ̀ dé, torí majority ń tà ńlá kọjá àwọn bàbá wa ìgbani ti mọ̀ kó máa ṣẹlẹ̀. Ọ̀nà tí ó gbà ṣẹlẹ̀ láwọn ò mọ̀. Ṣùgbọ́n àwọn ọmọ tán prepare alẹ̀ that time pé torí nǹkan báyìí bá ti ṣẹlẹ̀, they will be able to face that situation and conquer the situation. Ṣùgbọ́n ó ṣe ní láàánú fún ìran Yorùbá lénìí. Out of 100% of them, 99% of them became the enemy of the Yorubas. Ọ̀rọ̀ Yorùbá ò jẹ́ nǹkan kan nínú ayé wọn. Ìgbé ayé Yorùbá ò jẹ́ nǹkan kan nínú ayé wọn. Bí Yorùbá ń kú lógún, bó ń kú lọ́gbọ̀n lógójì, láàdọ́ta kò jẹ́ nǹkan kan nínú ayé wọn. Bí ìran Yorùbá ṣe ń dèrò ẹ̀yìn kò jẹ́ nǹkan kan nínú ayé wọn. Ṣùgbọ́n wọ́n ti gbàgbé pé owó Yorùbá ni Yorùbá fi tọ́ wọn dàgbà kán bá lè gbẹ̀yìn tẹ̀yìn ṣe. Mo kí yín pé ẹ káàárọ̀. Orúkọ mi ò tí ì yí padà. Bàbá Èkìtì yín náà rèé. Alárìnyè of Yorùbá land. Bí ọ̀tá fẹ́ bí ọ̀tá kọ̀. Bí British fẹ́ bí British kọ̀. Orílẹ̀-èdè Yorùbá máa dúró. We the Yoruba of nowadays will reject another 50 years amalgamation that British plan for the Yoruba race. Kí n tó máa bá ọ̀rọ̀ mi bọ̀, mo kí yín lórúkọ bàbá mi, bàbá gbogbo wa, di àrólé Awólọ́wọ̀, ẹni tó ṣojú tó tún ṣẹ̀yìn Awólọ́wọ̀, ẹni tó sọ wípé nínú ìran rere tí bàbá wa Awólọ́wọ̀ tán ní sí ìran Yorùbá kò lè parun, pé ìran Yorùbá máa rí ògo yẹn lò. Bàbá tó sọ wípé dídá tí Ọlọ́run dá ìran Yorùbá ò ń ṣe èrò ẹ̀yìn, ẹni iwájú ni wá. Mo kí yín lórúkọ bàbá yẹn l'Amẹ́ríkà, mo forúkọ bàbá yẹn kí yín ní London, mo forúkọ bàbá yẹn kí yín tó fi dé Canada, dé Asia country, dé Spain, ní Germany, ní Italy, ní France, níbi gbogbo tí ọmọ Yorùbá bá tẹ̀dó sí. Mo forúkọ bàbá Professor Stephen Adébánjí Akíntóyè, àrólé Awólọ́wọ̀, bàbá dáadáa, bàbá tó ṣe é bí yangàn, bàbá tó ń ro títí wa mọ́lù títí wọn. Ní ọjọ́ kẹtẹ́mi àti bàbá lórí ọ̀fẹ́ àti sọ̀rọ̀, bàbá láwọn wo bí àwọn ṣe ṣe èwe títí wọn tó fi rọ̀ wọ́n lọ́rùn. Nínú wa mélòó lénìí ló lè sọ pé ìgbà èwe títí wa rọ̀ wá lọ́rùn náà? Àwa tẹ̀tún ní nílé sọ pé a tún rí ayé díẹ̀ jẹ. Àwọn tòde òní kọ́, ọjọ́ ọ̀la wa ti di yahoo kalẹ̀, ọjọ́ ọ̀la wa ti di olóṣó kalẹ̀. Nàìjíríà ń gbá wa ní èkó lójoojúmọ́.
Nàìjíríà ń kátà sí ìdí wa lójoojúmọ́. Ẹni tó yẹ kó jẹ́ bàbá wa, our father that reject all the Yorubas, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ọmọ odò ìdẹyẹ ló gbé dání tó ń fọmọ ọmọ Yorùbá lórí bó ti wù kó rù. Odò ìdẹyẹ ló ń gbámọ́ gbogbo wa lórí. He's a Yoruba man, but Yoruba built Ahmed Tinubu, ọmọ olódò dẹ, láti lè gbẹ̀yìn tẹ́yìn ṣe. But it is a pity. They deny Yoruba in public. Ṣùgbọ́n bàbá Akíntóyè dúró ní dúró pé ìran Yorùbá máa rí ògo rẹ̀ lọ. So ẹ̀yin bàbá mi gbogbo mo kí yín lórúkọ bàbá yẹn. Stephen Adébánjí Akíntóyè, a professor. Àwọn kan ní professor nínú ìtàn. Èmi wọ́n á sọ fún wọn pé professor in freedom. Mo fún wọn ní professor in freedom that fighting for the freedom of the Yoruba race. Mo tún kí yín lórúkọ Májàsọ́lá Kàkàkí Olódùmarè, ààrẹ akọni ilẹ̀ Yorùbá nílé lóko níbi gbogbo tọmọ Yorùbá wá wà, ààrẹ bàbá ààrẹ of Yorùbá land, ààrẹ Jagunmólú ti ìlú Ìkòyí Èkìtì, Báṣọ̀run Akínrógun of Ìpótì land, Aníyìkáyọ̀ gbogbo ilẹ̀ Yorùbá Adégbàyí tó dúró ní dúró wípé àjọjẹ òdùn bẹ́ẹ̀ nìkan ò bá ní pé ṣé bá ṣe máa wòran rèé tí ìran Yorùbá ó dẹ̀ máa gbégbé ayé ìgbèkùn, tí ìran Yorùbá ó máa gbégbé ayé ẹrú. But this time around we must fight for our freedom. All of us know that Sunday Adéyẹmọ Ìgbòho is a multi-billionaire, but he surrendered it because of Yoruba. Pé Yorùbá gbọ́dọ̀ bọ́ nínú ìgbèkùn British and Fulani. Mo kí yín lórúkọ Májàsọ́lá Chief Sunday Adéníyì Adéyẹmọ tí gbogbo wa mọ̀ sí Ìgbòho Òòṣà. Mo forúkọ òun náà kí yín l'Amẹ́ríkà, ní London, ní Canada, níbi gbogbo tí ọmọ Yorùbá bá wà káàkiri àgbáyé pé àlàáfíà Olódùmarè ẹni tó láyé àti ọ̀run yóò máa bá yín gbé. Mo wá kí gbogbo ẹ̀yin bàbá mi tẹ́tí wà lórí ètò, ẹ má bá mi share ẹ̀. Brother mi Olúṣẹ́gun Adébánjí, God bless you. Brother mi Kenny Olúwọlé Johnson, bàbá mi Gani Olóyèdé, yóò dára fún yín, ojú òní tì yín, agbára yìí fòkòtò, ire ayé yìí ò ní fò yín rù. Ẹ kú weekend ọmọ Yorùbá. Olórí yẹn ní pé ìgbà ìpọ́njú là ń mọ̀ rẹ́. Ó ní kájọ bàkàrà jẹ́ kinní kan, ká tún jọ fòróró jẹ́ṣu. À ń sọ látijọ́ yìí, àwọn kan láwọn ò ní gbọ́, àwọn ò ní gbà. Ṣùgbọ́n always we the Yoruba of nowadays, àwa náà máa sọ pé tí wọ́n bá kọ̀ tán bá láwọn ò ní wọ́n kún, àwa náà ò ní gbà láàbọ̀. Mo rọ gbogbo ọmọ Yorùbá nílé lóko níbikíbi tá a bá wà, that you know that you are a real Yorubas. Ogo ọ̀dọ́ worldwide, you are welcome. Nationwide, jọ̀ọ́ bá mi pa nationwide yẹ kúrò mẹ́, sọ di worldwide. Nílé lóko, this is time for us to come out. Ìjà eléyìí, ìjà tó rọrùn fún wa láti jà ní ìkóríta ilé ìtàdé yìí. The British came to our land. Wọ́n sọ àwọn bàbá wa sí ìgbèkùn 100 years. Àwọn dẹ̀ fi ń tọ́ àwọn ọmọ wọn. Àwọn ọmọ wa tó bá tún lórí ọ̀fẹ́ àti lọ sọ́dọ̀ wọn lọ́hùn, wọ́n á tún sọ wọ́n dẹrú. Wọ́n á ṣiṣẹ́ bí ẹni máa kú lọ́hùn. Torí pé ilé ò dáa. Those people tán ba ilé wa jẹ́, tán ba ọ̀nà wa jẹ́ bíbà yìí. Táwọn èèyàn wa bá tún lórí ọ̀fẹ́ àti lọ́dọ̀ wọn lọ́hùn, wọ́n á tún máa lò wọ́n bí ẹrú. Torí pé wọ́n máa báyé Yorùbá jẹ́ ni. Bàbá mi kan bá mi sọ̀rọ̀ lọ́nà, ó ní Haúsá mélòó ló ń ṣiṣẹ́ àṣelàágùn ní London, l'Amẹ́ríkà, ní Canada, ó wá bẹ̀rẹ̀ sí ń dárúkọ ẹ̀. Ó ní wọ́n máa dì pẹ̀lú Yorùbá ni. You will never see any Hausa man Fulani man
kó di olókùn mò ń ṣọ́gùn ní London ní Canada l'Amẹ́ríkà káàkiri àgbáyé. It is only the Yoruba and Igbos. Yóò dára fún yín bàbá mi Israel olórúkọ mi Awópẹ̀tù Ọmọnìyí iyì yìí ò ní kò ní bọ́ sómi ní kábùkù máa gba yìí lọ ni. They organized that 100 years amalgamation yẹn wọ́n fi òyìnbó yẹn dá àwọn bàbá wa lórí irú ni. Àbá sọ pé ní ọgọ́rùn-ún ọdún lẹ́ẹ̀mọ́ fi ṣe àwọn Fúlàní bóyá wọ́n fọ́sí àwọn bàbá wa to sign the paper we don't know. Bóyá nínú ìdùnnú làwọn bàbá wa fi sign it we don't know, but suddenly wọ́n bí irú àwa ìsínú oko ìpọ́njú àwa náà kópa nú ẹ̀. Àwọn bàbá wa jẹ́ èso àjàrà ẹ̀yìn wa ń ka àwa wọn. Àwa bẹ̀rẹ̀ sí ń bá warọ́. Ìgbà tí wọ́n rí bí àṣírí yẹn fẹ́ tú, they organize what we call regional government. Nínú regional government yẹn tẹ́lẹ̀ pé ìran Yorùbá tó ń tayọ wọ́n gbẹ́gi lé regional government. Ìrìn àjò tí àwọn bàbá wa kí wọ́ bọ̀ ọgọ́rùn-ún ọdún nínú oko ẹrú láti máa ṣe Fúlàní ó dópin ní 2014. Àwa ń jáde síta enough is enough. Ìgbéyàwó tẹ́nìyàn bá gbé sílé tí ò sí àlàáfíà we must divorce it. We must say no to it. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàgbẹ́lẹ̀ Yorùbá lọ́lọ́run ti gbé jáde that God has given that vision, but they refuse. Kọ́lọ́run tó gbàgbé bàbá Professor Banji Akíntóyè jáde síta. Now British are èmi ń gbọ́ pé àwọn ọba ti sign it, but I know that they cannot sign in a corner. Kí gbogbo àgbáyé má rí. This time around all of us èyí tó tún gbédè yìí oko ẹrú àádọ́ta ọdún wọ́n fún àwọn bàbá wa ní 100 years of slave to serve the Fulanis. Torí wípé àwa ti la ojú náà àwa ń pariwo wọ́n fẹ́ reduce títí wá sí 50 years. Pé Nigeria must be together, the Igbo, the Yoruba, the Hausa together for another 50 years. That means to say we must be expecting in 2075 tí irú àwa ìbá lórí ọ̀fẹ́ àti wà láyé that time. Tí n bá lórí ọ̀fẹ́ àti wà láyé that time, èjì mi ti máa kọjá ọgọ́rùn-ún ọdún. Màá ti máa lọ sí bí 115 years tí ò bá ní jù bẹ́ẹ̀ lọ. Wọ́n fẹ́ pa wá sára ní. They want to deal with us. That is why they are organizing another 50 years amalgamation. That amalgamation ẹ̀kọ́ di ẹ̀kọ́ ẹrú oko ẹrú fún another àádọ́ta kí ìran Yorùbá lọ máa sin gbà fún àádọ́ta ọdún. Tinubu tó bá sáyìn àrá máa pa ẹ́ àti gbogbo àwọn tó bá wà lẹ́yìn ẹ̀. Tinubu, Ọbásanjọ́, Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà, Bísí Àkàndé àti gbogbo ẹ̀yin tẹ́ bá wà ńbẹ̀, if you sign that paper ìṣẹ̀dálẹ̀ Yorùbá máa mú yín. Àtẹ̀yìn ọba mo ní àwọn ọba tá a ní kọ́ máa lọ yìí tí wọn ò dẹ̀ lọ tọ́pọ̀lọpọ̀ wọn sá wọlé iṣẹ́ sì wà tá a máa ṣe lórí wọn. Every one of us, we must starting block all the kábíyèsí. We must starting block all the kábíyèsí. Ẹ block mọ́tò wọn lọ́nà. Let their security starting fire us. Ó máa wà nínú àkọọ́lẹ̀ pé ọba wọ́n bẹ̀rẹ̀ sí ń pa àwọn aráàlú because of they want to put Yorùbá into another 50 years slave. Pé wọ́n fẹ́ dá wa padà. They want to sign another agreement between the Nigeria and British. Kí ìran Yorùbá tún lè lọ sínú oko ẹrú àádọ́ta mi. Láti ìgbà tẹ́ ti ń gbọ́rọ̀ yìí, ọba mélòó lẹ rí kó jáde síta kọ́kọ́ ń dẹ́ ẹ̀mọ́ ẹ̀. Ọọ̀ni of Ifẹ̀
ṣọ́ọ̀nà pípẹ́ aṣọ pé òun ò gbọ́ ni. David Lam wá ọlọ́run pẹ̀lú ẹ̀ sọ̀rọ̀ ní ọlọ́run ní kó tú àṣírí ohun tó wà ní ìkọ̀kọ̀ tí wọ́n fẹ́ ṣe. They must put Yoruba again into another snare. Àwọn ọba wa tí àwọn ọba Yorùbá bá dákẹ́, we the Yoruba we must not keep quiet. Ẹja dìde ká lọ máa bá àwọn ọba yẹn lẹ́yọ kọ̀ọ̀kan. Tìjà kọ́ ni o, mi ò ní ẹgbẹ́ lọ bẹ̀kẹ́ lọ àtàkì ọba o. Ẹ má lọ àtàkì ọba. We are not a dry nation. Àwọn ló sọ pé tẹ̀lé ọba tẹ́ bá ti rí ẹ máa pa wọ́n. Baba Akintoye did not say that we should go and attack any Kabiyesi because we are not a democratic republic of Yorubas, dry nation. In our culture, the Kabiyesi was the leader. We must give them respect. Just go there, ask them a question. Mutisola na, ká lọ máa fi ẹ̀hónú wá wọn. Kábíyèsí ṣé ẹ sọ pé ẹ gbọ́ ohun tí British àti ìjọba Nàìjíríà tó tún ṣe lọ́wọ́ ẹrù ọ̀nà tó tún gbé kalẹ̀ fún another 50 ọdún. You know the reason why the Kábíyèsí, the majority of them did not say anything. Àwọn rò pé ọwọ́ ti bà á. Àwọn rò pé wọ́n ń gbádùn. Àwọn rò pé kí lènìyàn ń wá lílé ayé táwọn ò tí ì rí. Irú ọba tó bá ní ọkàn bẹ́ẹ̀. Ọlọ́run á bá wa dí ìgbà ẹ̀ padà. Yóò máa pa ìtàn ọ̀rọ̀ nínú òṣì. Because you did not have the feeling of the Yorubas. This time around, we the Yoruba must reject that idea and let them know ohun tí àwa ń fẹ́ tó dẹ̀ gbẹ́dọ̀ ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa. Anything tó bá ti yàtọ̀ sí ìyẹn, it's not welcome. Bẹ́ẹ̀ kó sójà síta, we reject it. Àwọn Fúlàní ti tún dá another terrorist group ńlẹ̀ o. Wọ́n ti tún dá another bó ṣe dá Boko Haram ńlẹ̀ nígbà yẹn lọ ta ní pé kò sí tó kàn wá bẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tó délẹ̀ Yorùbá tó máa pa wá nípakúpa. Wọ́n ti tún dá another terrorist group ńlẹ̀. Ẹ lọ sórí World Koiki Media lórúkọ wọn bẹ̀. Wọ́n ti tún dá another one lẹ̀. Tí ó máa gbẹ̀mí ọmọ Yorùbá bí ẹni gbẹ̀mí ẹran. We the Yoruba must stand and say we did not belong to the Nigeria anymore. And we reject any 50 years amalgamation. It's not our portion. Our call. Ẹja gbé ìfẹ̀hónú wọn wá hàn lọ sọ́dọ̀ àwọn ọba. Torí àwọn ọba yẹn náà fẹ́ lò. Onírìṣà níbi ojú rẹ ti máa wá ìfẹ́ òye tó bá jẹ́ ìgbà àti yín ní ẹ̀ ní jẹ́ kí ojú rẹ ó máa wá láti ilé Ifẹ̀ adániwáyé máa fàyí tu nípò yẹn. If you refuse to say anything about this 50 years amalgamation tí British gbé bọ̀, we must reject it. All our Kábíyèsí must reject it. All the governors must reject it. We are tired of Nigeria. All the senators, the rep, every political appointment must reject it. We the Yorubas. Mo dẹ̀ mọ̀ tó ṣe yín. Èmi mọ̀ tó ṣe yín pé ọmọ yín ò sí ilé. That is why you scatter everything belong to the Yorubas. Ẹ ti kọ́ mọ lọ sí London, ẹ ti kọ́ mọ lọ sí Canada, ẹ ti kọ́ mọ lọ sí America, sí South Africa. Pé bó bá dá gbáwúlé ní ẹgbẹ́ plane ẹ fò lọ. Mo mọ̀ tó ń ṣe yín, ṣùgbọ́n àwa Yorùbá, àwa tó jẹ́ wípé a mọ̀ pé ilé wa ní ilẹ̀ yìí àwa la ní, we must stand up and fight for our freedom. Not every one of us will have opportunity to travel out. Tó bá fẹ́ travel out gan sí òmèye tó máa ná. Òmèye tó máa ná. Bẹ́ẹ̀ dẹ̀rẹ́ Yorùbá wípé ilé làbọ̀ ìsinmi oko. This time around, we the Yorùbá, Tawale, we must reject that 50 years amalgamation. Pé kìí ṣe ìpín wa. A kọ̀, ìṣẹ̀dá wa kọ̀.
akọ̀ láti máa ṣe Fúlàní kí Fúlàní máa pa. Ẹ má bá mi love, ẹ má bá mi like. Don't forget to subscribe to my YouTube channel Baba Ekiti TV. Ẹ rí àánú gbà. Ìṣẹ̀dá wa kọ́ Ọlárẹ̀wájú Táíwò yóò dára fún yín. Táíwò Kíkẹ́ lọmọ Fásánmi. Ẹ rí àánú gbà. Agbẹ́dọ̀kọ́ gbogbo àwọn tó pera wọn ní àgbààgbà ilẹ̀ Yorùbá yẹ ẹjẹ́ gbérálì wà lọ síwájú ọ̀dọ̀ wọn. What do you see about 50 years amalgamation tí British tún pariwo? Òun ló máa fi mọ ẹlòmíì tá máa pàtẹ́wọ́ fún ẹlòmíì tó jẹ́ pé ìgbájú la máa fún. Torí tá a bá ti wọ̀ ọ́ tá a bá dákẹ́ tẹ ara wa ó bá wa dákẹ́. Tá a bá ti wọ̀ ọ́ a jẹ́ wípé màálù Fúlàní súnké nìyẹn. Ẹ mọ̀ pé ìdùnnú alápatà ní kí màálù ẹ̀ ó súnké. Tá a bá ti dákẹ́ a jẹ́ pé màálù Fúlàní súnké nìyẹn. Ẹ má bá mi lọ́fẹ̀ẹ́, ẹ má bá mi lọ́fẹ̀ẹ́, ẹ má bá mi láìkẹ́. Inú bí wọn ni. Àwa máa sòdodo ọ̀rọ̀ adẹ̀ máa dúró tì í. Tá a bá ti dákẹ́ mo sọ fún yín pé the vision tí British ní vision tó máa support tó máa favour tí Fúlàní máa achieve lot of things nítọ́ni. That is why you see them the power of political in Nigeria wọ́n gbélé ọwọ́ Fúlàní. They turn them to a majority. Ìlú tó ti sọ Yorùbá pọ́nbélé tá a mọ̀ pé Yorùbá ni wọ́n ní Fúlàní ni wọ́n. Ìlọrin gbogbo Kogi state ní àwọn okú tó jẹ́ ọmọ ìyá wa ní dé Ẹ̀gbẹ́ dé Jẹ̀bà tẹ́ bá débẹ̀ ẹ mọ̀ pé Yorùbá pọ́nbélé ni wọ́n. They turn them to Fulani because they want to turn Yorùbá to a minority leader. Kí Fúlàní lè máa gàba lórí wa. That is why tẹ́ ẹ̀ bí rí àwọn ọmọ wọn kọ́ lọ máa ṣe àgbàro ní London kọ́ lọ máa ṣe alágbàṣe ní Canada l'Amẹ́ríkà. Ṣé ìran Yorùbá wáyé ẹrú ni? Ṣé Fúlàní la wálé ayé wá sí ni? That is the question tá a máa béèrè lọ́wọ́ àwọn kábíyèsí wa, lọ́wọ́ àwọn tó pera wọn ní àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá, lọ́wọ́ àwọn tó ṣojú tí wọn ò ṣẹ̀yìn, tí wọ́n pera wọn ní Afẹ́nifẹ́re. Lójijì they turn themselves to enemy of the Yorùbás. Yorùbá tó pọ̀ wọ́n dàgbà, Yorùbá tó gbẹ́ wọn lẹ́yìn, Yorùbá tó sọ wọ́n dẹ̀nìyàn, Yorùbá tó panẹ́bìtì ayé wọn. Ẹ lọ bẹ̀rẹ̀ story ta Adébánjọ ṣé ìran bàbá ẹ̀ lówó rí ni? Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà ṣé ìran bàbá ẹ̀ lówó rí? Bísí Àkàndé ṣé ìran bàbá ẹ̀ lówó rí? Professor Yẹmí Adéṣe Bọ́lájí Akínyẹmí ṣé ìran bàbá wọn lówó rí? Àlàní Akíríadé gbogbo ẹ̀yin tẹ́ ẹ pera yín ní àgbààgbà ilẹ̀ Yorùbá tó jẹ́ pé nígbà ayé Western region lẹ lórí ọ̀fẹ́ àti lọ sí free education tí lùkúlùkù gbé yín tó jẹ́ pé free health náà fi wò yín dàgbà tẹ́ wá dàgbà tán tí wọ́n pa gbogbo ògo Yorùbá mọ́lẹ̀ tẹ́ẹ̀dẹ̀gbẹ́nu ti tẹ́ ń wòran. I want support. We must restructure this country. We must amend the constitution that you know that bẹ́ẹ̀ amend the bẹ́ẹ̀ restructure jù bẹ́ẹ̀ lọ the Fulani will still have the day. Ojú fún ojú, ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀. Yorùbá wọ́n fẹ́ tàn wá pa ni bí wọ́n ṣe tàn àwọn bàbá wa pa níjọ́ wọn àná. We the Yoruba of nowadays must say no. Thank God for social media tó ń expose wọn. Nígbà yí àwọn bàbá wa wọ́n á ti pa wọ́n á ti kú tán. Ó lè jẹ́ òru náà wá gbé Aláàfin Ọ̀yọ́ ìgbàanì. Ó lè jẹ́ òru náà wá gbé àwọn professor wa ń gbà ẹ́. Tọ́yà ẹ̀kí wọ́bọ̀wé but nowadays we can reject and we can accept. All the Yoruba must reject 50 years another amalgamation. Amalgamation yẹ ìsìngbà fún Fúlàní ní 50 ni. Because they still have the day.
the Yoruba will still become a minority lórí ilẹ̀ wa. Àná mi olórí ọ̀fẹ́ ni mi mọ̀ pé fóònù yẹn kú bí mi ò tiẹ̀ ní dátà ń gbà yẹn ń bá rìkọ́dù ẹ lẹ̀ kẹwàá wo àrà tí Dangote ń dá lẹ́kìtì bó ṣe ń dá lẹ́kìtì ló ń dá lóńdó because it's still in Nigeria. Ọmọ Yorùbá lúwo ló lè kò sí bílíọ̀nù àná Yorùbá tó lè rírú àrà yẹn dá. That is why we must reject it and say no. Àwọn bàbá wa ń gbà ẹ pé ilé làbọ̀ ìsinmi oko wọ́n ní bí ewúrẹ́ bá jẹ lọ títí á padà wálé bágùtàn bá jẹ lọ títí á padà wálé. Ilé làbọ̀ ìsinmi oko mo ti rí àwọn ìyá àtàwọn bàbá tó sọ pé báyìí sílẹ̀ Yorùbá pé tó bá kú kó sí wọn sí Amẹ́ríkà táwọn ọmọ wọn sọ pé kí làwọn ń bọ̀ wá ṣe pé ilé ìtàn wá níbi 2 or 3 years ago pé tẹ́nìyàn kan bá sọ wípé kò sọ́run àpáàdì pé Nàìjíríà ti fi hàn pọ́run àpáàdì wà pé sẹ̀mí ọ̀run àpáàdì ní Nàìjíríà wọ́n àparọ́ and this is time nígbà kan a rí àwọn bàbá wa kan tá ní ó yá ní Amẹ́ríkà tá ní kí náà fẹ́ lọ ṣe lọ́hùn káwọn lọ máa fara gbò òtútù. Mo rí àwọn bàbá tá ní ó yá ní London tá ní kí náà fẹ́ lọ ṣe lọ́hùn. Àbúrò ìyá mi wọ́n ló yá ní Germany ó ní kí lóun fẹ́ lọ ṣe lọ́hùn pé no eléyìí tó ń lọ pé òun olóṣù mẹ́ta mẹ́wọ̀n sáwálé but today èmi tí mò ń sọ̀rọ̀ tí ń bá lórí ọ̀fẹ́ lálálálá mi tẹ̀ ní bójú wẹ̀yìn pé báyìí ni it is because inú ìgbóná láwà inú ìgbóná gidi tí wọ́n dẹ̀ kó ọrọ̀ ajé wa lójú wa they paralyze the Yoruba we cannot do anything. Wọ́n tún wá ní pé okay lára agreement táwọn bàbá wa ṣe 100 years àwa tán bí ní 60 sókè àmì iye ọdún ta fi sáà ní láàrin 100 years yẹ tó parí ní 2014. Now they want to sign another agreement again táwa náà máa tún gbélẹ̀ dáwọn ọmọ wa ìní jogún òṣì ìní jogún ìyàdọ́mọ tèmi. We the Yoruba we must reject this 50 years amalgamation. Ẹ̀yin tẹ́ bá mójú Tinubu ẹ pé tí ò bá fẹ́ parẹ́ tìrantìran tí ò bá fẹ́ rí ìbínú Olódùmarè he must not sign any paper behalf of the Yorubas. Ẹni ọba tó bá lọ́wọ́ sí wọ́n forúkọ ìdílé wọn pẹ̀tàn pé wọ́n jọba rí ni láṣẹ Olódùmarè láṣẹ ẹni tó dá ayé àti ọ̀run. Ìbínú Ọlọ́run máa dìde sórí yín láìpẹ́. Gbogbo ẹ̀yin amòòkùṣèkà gbogbo ẹ̀yin tẹ́ ṣojú tẹ́ lè ṣẹ̀yìn gbogbo ẹ̀yin tẹ́ torí owó tẹ́ dá ìran Yorùbá gbogbo ẹ̀yin tẹ́ torí ipò tẹ́ kó ojú Yorùbá sí òun alẹ́ gbogbo ẹ̀yin tẹ́ torí ń tẹ́ bẹ́ẹ̀ jẹ́ tó jẹ́ pé ẹ̀yin gẹ́gẹ́gẹ́gẹ́ lẹ̀ ń lànà bí wọ́n ṣe mú Yorùbá wọnú ìgbèkùn òjò ìbínú Olódùmarè máa rọ̀ lé yín lórí. So ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ á dìde torí páńsákọ̀ ó mà dákẹ́ páńsákọ̀ ohun tó yẹ kó ṣe kò ṣe ó jìdè àjákọ̀ náà àjá olóòsọ̀rọ̀ àjá dí ohun ìtàn. Mo ń sọ fún yín ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ bá ń rìn ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ bá ń rìn káàkiri ìbéèrè tó yẹ kẹ́ máa bi ara wa léèrè rèé tírélà táwọn ará bíbà èkó wọlé kí lèrè ìdí tí wọ́n fi ń cover ẹ̀. We must stop the trailers ká máa túṣu désàlẹ̀ kòkò ìjà olóró náà kó wọlé. Again ilé iṣẹ́ wo náà dákalẹ̀ sí ilẹ̀ Yorùbá ní federal government dákalẹ̀ sí ilẹ̀ Yorùbá tó mú kí àwọn ọ̀dọ́ Fúlàní máa rọ́ọ̀ṣì ilẹ̀ wa. Lójoojúmọ́ náà kó fi tírélà ń kó wọn wọlé o lójoojúmọ́ náà fi táǹkà epo ń kó wọn wọlé sí ilẹ̀ Yorùbá. Ẹ bá jáde dáadáa ẹ rí pé ṣé bí àwọn ṣe ń sáwá sí ọ̀dọ̀ wa yìí ní ọmọ Yorùbá ṣe lórí ọ̀fẹ́ àti lọ sọ́dọ̀ wọn lọ́hùn. Ẹ rí
tó bá ti dé bus stop kan ó lè jẹ́ watermelon mẹ́fà náà máa fi bẹ̀rẹ̀ before you know kó má máa tóṣù wọn àti pé bí mẹ́jọ bẹ́ẹ̀ ibì kan wà ládó ń bíbà yìí wọ́n sun ṣọ́ọ̀bù ọmọ Yorùbá bí ẹni sun kínní bẹ́ẹ̀ ni tí àwọn Fúlàní dẹ̀ tó gbogbo ń bẹ̀ ìjọ táwọn ọmọ Yorùbá fẹ́ kọ́ torí pé àwọn ló pọ̀ jù ní NDLA àwọn NDLA wọ́n tún lọ gáìdì wọn ni we are in trouble that is why we must fight kí Fúlàní ó padà sí ilẹ̀ Fúlàní kí Yorùbá ó padà sí ilẹ̀ Yorùbá kí Ìgbò ó padà sí ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Ìgbò kó wá di kókó jábélé kálukú lómi ṣe títí ẹ̀ kọ́lọ́mọdọ́mù ìyá ìgbé ó dìgbà yẹn kí Yorùbá ó tó rí ògo wọn lò ó dìgbà yẹn kí Yorùbá ó tó má ṣiṣẹ́ fún orí olórí mọ́ ó dìgbà yẹn àlùmọ́nì tí Ọlọ́run jọ ọ̀dà fún wa kó tó jẹ́ pé àwa làwọn máa jèrè we must reject it another 50-year amalgamation all the Yorùbá must say no to it say no to it torí tí a bá tètè sọ̀rọ̀ báyìí ṣe láwọn tó wà nípò sẹ́nétọ̀ yìí ṣe láwọn tó wà nípò rẹ́ẹ̀pù yìí àwọn tẹ́yàn sí mínísítà lónìí tẹ́yàn sí kọmíṣánná lónìí tó bá dọ̀la tí wọ́n wá yẹn lòmíì tí wọ́n ò rípò sẹ́nétọ̀ rẹ́ẹ̀pù kọmíṣánná mínísítà ambassador wọ́n ṣe máa sọ̀rọ̀ Yorùbá must have independence and the Fulani is cheating us the Fulani is dominating anything ìgbà tó yẹ ká sọ̀rọ̀ wọn ní sọ̀rọ̀ o bídìí bàbá jẹ́ tán tó nídìí ni ó dá o kídìí ó tó bàjẹ́ tẹ́ ẹ jẹ́ káwa ó dìde to say no to any plan that Nigeria and British for the Yorubas kò possible kí British máa dictate fún wa níbi tí a wà níbi tó júdé yìí ní 21st century ẹ̀yà wèrè ni ẹ̀yin ọmọ onínàkúnà ṣe ẹ̀yà wèrè ni ẹ̀yin ọmọ ojú ọ̀rọ̀ lárí ṣe ẹ̀yà wèrè ni Prof. Adébíyì you are welcome ṣe ẹ̀yà wèrè ni kí ló dé tẹ́ jẹ́ akúmọ̀mọ̀ ojú dídì why you are a Yoruba you go against the freedom of Yoruba ọmọ àlè níyìn ni kí ló dé tẹ́ fi fẹ́ lọ́wọ́ sí kí ìran Yorùbá tún lọ sínú ìgbèkùn fún 50 ọdún ẹ̀yà wèrè ni kí ló dé tí ojú òun tì yín Yorùbá have everything to become a nation a great nation standard one that will shake all over the world ẹ wá nínú pé kí ìran Yorùbá ṣáà máa gbégbé ayé ẹrú yẹn ló wù yín ṣé ẹ ti yá wèrè ni ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá tẹ́ ń pera yín ní àrólé Oòduà ọmọ Oòduà níyí wọ́n dẹ̀ ń kó ilẹ̀ Yorùbá sínú ìgbèkùn ẹ̀dẹ̀ dákẹ́ ẹ̀dẹ̀ sọ pé it's okay it's alright ṣé ẹ ti ya wèrè ní. bí orin Òṣùpá oníkólúwa máa ń fi wèrè ṣe yín ṣùgbọ́n ẹ̀yin fẹ́ fi wèrè ṣe ara yín ta ló yẹ ká bá níwájú ta ló yẹ kó kọ́kọ́ sọ̀rọ̀ pé no enough is enough ta ló yẹ kó kọ́kọ́ sọ̀rọ̀ bí ó bá ṣe ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ta ló yẹ kó kọ́kọ́ sọ̀rọ̀ that will condemn the another 50 years amalgamation bí ó ṣe ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ta ló yẹ kó kọ́kọ́ reject ẹ̀ bí ó ṣe ẹ̀yin gómìnà it is because ẹ̀ ń gba owó 40 billion lóṣù 20 billion lóṣù ẹ̀ ní fi ṣe nǹkan rí àìsàn lẹ́ máa fi gbogbo ẹ̀yìn gbogbo ẹnikẹ́ni tó bá ti go against tó ń blọ́ọ̀kù tó sọ wípé ìran Yorùbá ò ní òmìnira bó ní ẹgbẹ̀rún bílíọ̀nù lákàntì àìsàn ló máa fi rò bó ní ẹgbẹ̀rún tírílíọ̀nù lákàntì owó yẹn máa di ọ̀tá ìgbẹ̀yìn ni kí ló ṣe yín Yorùbá gbẹ̀yìn lẹ́yìn tán ẹ̀yin tí Yorùbá gbẹ̀yìn tán lẹ́bí ń gé Yorùbá jẹ kí ló dé that you say no to the freedom of the Yoruba race kí ló dé tẹ́ ẹjọ́ ọmọ Yorùbá tí ẹ̀ ń takò tán pè ní dependent for the Yoruba race ṣé lóòótọ́ ọmọ ọkọ nìyí why are you allowed the British to use you against your people
We are condemning it. Àwọn èèyàn wa tó wà ní London should go out. Behalf of the Yoruba, please, I'm begging you. Reject that 15 years amalgamation. Àwọn America can reject it, Canada can reject it. Oh, we are saying, say no to the any 50 years amalgamation. Awatilena, let us prepare. Kakura wajo odi odo àwọn kábíyèsí yẹn. We must force our kábíyèsí to say something. Nìkan máa lọ pé security wa. Tó bá jẹ́ pé àwọn kábíyèsí yẹn gangan ló máa bẹ̀rẹ̀ sí pa wá fún ìfẹ́ àwọn Fúlàní. It will be on record. Pé nígbà tí Yorùbá kọ ìgbé ayé ìmúnilẹ́rú, the Obas in Yoruba started killing their people. Ó máa wà nínú record. Ó máa wà nínú record. Pé nígbà tó tún roko oko ẹrú míì wá, that will block the ọmọ Oòduà to have their own freedom. The Ọọ̀ni of Ife on that time, Eniola, Enitan, Ogunwusi, Ọ̀jájá, go against the freedom of the Yoruba. Gbogbo àwọn ọba yẹn lẹ máa ní ìtàn. Lẹ máa ní ìtàn if you refuse to say anything now. If you refuse to support the freedom of the Yoruba now. Ara ni wá a lè jẹun bó ṣe wù wá. A lè rìn bó ṣe wù wá. Láyé àtijọ́ ìwé níyì. Lóde òní ìwé ó ti di nǹkan mi. We now produce armed robbers. Majority àwọn tó ṣe armed robber yẹn kì í ṣe wíwí kì í ṣe dídùn inú wọn. Ẹ wá ní ọlọ́pàá ń gba bribe. Tẹ́ bá dé ilé tí ọlọ́pàá mi ń gbé, you will sorry for yourself. Pé a security man. A security man. Máa kàn bá mi ṣe ní last week ni. It's a police officer. Ó ní kàkí burúkú tó gbé sí àwọn lọ́rùn làwọn òbí lè sọ̀rọ̀. Ẹni bá ní Nàìjíríà tún lára ń sìn ẹ wádìí ẹ̀ dáadáa armed robber ni. Olúwàjú wọ́n lọ yọ welcome sir. Ẹni bá ní Nàìjíríà tún òun lára now ẹ wádìí ẹ̀ dáadáa 419 ni tàbí kó ṣoògùn owó kó gbé èèyàn ṣẹ́ṣó. Àdẹ̀tí rí kankan. And we don't want it to happen in the Yoruba land. Níbi tí Nàìjíríà ń bá lọ yìí, ẹlòmíì á sùn nínú left, wọ́n á gbé ti bẹ́ẹ̀dì ni. Gbàtẹ́ máa rí wọ́n á ti gé okó ẹ̀ lọ, wọ́n á ti gé ẹ̀pà ẹ̀ lọ, wọ́n á ti ya lóbò lọ, yá ní gbogbo ẹ̀ lọ for rituals. Ẹ̀ẹ́dẹ̀ máa kí ló fà á? Àwọn tó lówó ń tẹ́tí àwọn tí ò ní ẹ̀ máa gbọ́ trillion. Odidi èèyàn kan ló ní 211 trillion in one account ní America. Nígbà tó ṣe owó yẹn sí náírà mọ́. Yoruba, we can't continue like this. Let's stand up and fight for our freedom. Ká bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn ọba wa. We should go to the palace. Ká jókòó ń bẹ̀ kọ́ bàbá fẹ́ jáde ká ní kábíyèsí ẹ̀ tí lè jáde. Tó bá dẹ̀ pọ̀lọ́pàá wa kọ́lọ́pàá máa kó gbogbo wa lọ station tàbí kọ́ kókó pa wá síwájú palace ọba wọn. Ìbéèrè la wá béèrè. Ká máa béèrè lọ́wọ́ wọn. What is your own opinion on another 50 years amalgamation? Tí British tún gbé wa 100 year amalgamation ká kọ́kọ́ béèrè pé sá 100 years amalgamation èrè wo ni Yorùbá rí gbà ń bẹ̀? Ní 100 years amalgamation yẹn, what is the achievement of the Yorubas? Òun dà lẹ́ni. Now, ìrìn àjò ọgọ́rùn-ún ọdún tí àwọn bàbá wa àtàwọn tájọ́ rìn lẹ́ni táwọn náà àtàwọn tó ń débà lọ́nà amalgamation 1914 ẹni tó bí ní 1915 tó bí ní 1916 tó bí dé 20 tó bí dé 40 tó bí dé 60. Màá wá síta. Èmi ni máa ṣẹ́gun yín.
ó jábọ́ ni àdúrà yìí ò lè gbà lórí mi tó fi dé 60 50 70 80 90 tó fi dé 200 tí gbogbo wa jọ ń gbé tán bí wa sínú ogun yẹn ká béèrè lọ́wọ́ wọn the majority àwọn ọba yẹn kí ni achievement Yorùbá ní 100 years ìrìn àjò ọgọ́rùn ọdún tí àwọn bàbá wa rìn that they did not achieve anything. Bàbá mi Fatayi ọmọ ni you are welcome Ebenezer Akínyẹmí you are welcome Olúwàjùwọ̀n you are welcome bàbá ìyá mi Táíwò Ẹdújọbí Adárabù yín àwọn bàbá wa tó rí ìrìn àjò ọgọ́rùn ọdún that we did not achieve anything kí ló fún yín ní assurance pé 50 years tá máa rìn we achieve something tá máa ń tẹ̀wá ẹ̀ má jà tán wa we the Yoruba must reject it. We must say no to the any 50 years in slave to serve the Fulani again. Let Fulani serve Fulani. Let Igbo serve Igbos. And let the Yoruba serve the Yorubas. Kolomodomu ìyá Ẹ̀gbẹ́. We are not in Nigeria. Torí àwọn bàbá wa ti ń ṣoge. Àwọn ìyá wa ti ń lògbà. Kí Nigeria ó tó dé. Nigeria sọ wá dé èrò ẹ̀yìn ni. So we must ask questions. Any Afẹ́nifẹ́re tẹ́ bá pàdé lọ́nà ẹ stop wọn ẹ má jẹun lọ. Bó bá ṣagídí ẹjọ́ táyà mọ́tò wọn pé we need to ask you a question. We want to know your opinion on 50 years another amalgamation. Torí àníkẹ́ support Yoruba nation that will make us have our own freedom. You refuse. True federalism that you know that it can never happen. State police that you know that they will never allow it to happen. Researching that the Fulani know that if you allow you to do the researching, they will never see that to happen to their life anymore. Ìwé kan wà lọ́wọ́ mi báyìí ọmọ Yorùbá tí ò báyìí ní kó lọ ní ó ní part 1 part 2 ẹ mọ̀ pé mẹ́wàá ń ṣe wá tẹ́ bá gbọ́ owó tílé Nàìjíríà ń gbà lọ́wọ́ Lagos state tẹ́ ń gbà lọ́wọ́ Ondo state after Lagos state Ogun state after Ogun state Ọ̀yọ́ state after Ọ̀yọ́ state Ondo state owó state mẹ́rẹ̀ẹ̀rin yẹn sá ká má fi ti Èkìtì àti tó Oǹdó kún àti ti Ọ̀ṣun kún owó state mẹ́rẹ̀ẹ̀rin yẹn kí kó wà ní ilẹ̀ Yorùbá nìkan mo mọ̀ pé Yorùbá ní ọpọlọ Amẹ́ríkà máa lé wa lẹ́yìn ni pẹ̀lú àwọn àlùmọ́nì ilẹ̀ wa tọ́lọ́run jọ̀ǹda fún wa nígbà tí ènìyàn kan fún èèyàn kan tó ń pa bí almost 449 billion tó ń kó lọ sọ́rọ̀ ọ̀dọ̀ Fúlàní tí Fúlàní ń dá 9 billion padà fún Sokoto Kano tí ò rí kankan mú wá sí federal government ó gbowó ju Lagos state lọ enough is enough but torí pé wọ́n fẹ́ atẹ́gùn bí ìgbà tí àwọn fake pastor bá yẹ àwọn Wálé Ọlágúnjú àwọn fake pastor wọ́n fẹ́ atẹ́gùn owó kékèké sí àwọn bàbá wa that is why they do like this in the back of the Fulanis ẹ máa ṣòfò gbogbo yín ni àwa Yorùbá tó wà ní àtẹ̀yìn ìyá wa ẹ̀yin aláàánú wa tẹ́ wà nílùú òyìnbó ẹ ṣàánú wa ẹ má padà o. We must say no to another 50 years amalgamation. Kì í ṣe ìpín wa. Ní mo fi béèrè lánàá pé ṣé Ọlọ́run dá wa ní ìdá ẹrú ni? Ṣé àwálé ayé wa sí Fúlàní ni? Let all the Yorubas dá wa lóhùn. Ṣùgbọ́n mo mọ̀ pé wọ́n à ní sọ̀rọ̀. Torí pé wọ́n ti ra mọ́tò fún wọn. Gómìnà ló kọ́ pálásì fún ọba míì. Gómìnà
ló kọ́ gómìnà mi ló rán ọba lọ sí lóyìnbó àtàwọn ọmọ ẹ̀ the majority ọba in Yorùbá land ọmọ wọn ò sílé alábàjọ tí Dúpẹ́ Onítìrí fi sọ wípé kọ́ pé kí àwọn ọmọ wa má lọ léèwé mọ́ gbó ti gbogbo léèwé oh my God ọ̀rọ̀ burúkú pẹ̀lú òun ẹ̀rí we must reject it. We must do what? Reject it. Bàbá mi Ebenezer Akínyẹmí adára fún yín ojú òní tìyín. Àtẹniyè àríbàtìṣe. A máa àríbàtìṣe àárọ̀ ọ̀nà gbígbà. We must reject it. Gbọ́dọ̀ lábẹ́ wa gbé mi. Mo ti sọ tipẹ́. Àwọn kan fi go nígbà táwọn sọ̀rọ̀ ọba they must not go to this November 17. November 17 gómìnà àwọn ní kí gómìnà wa mi bá ẹ gbé mi. Ẹni tó tún burú jù tèmi lọ tó máa jáde síta ṣe gbọ́ mi nígbà mi máa jókòó máa ní ṣé mi náà mo sọ̀rọ̀ síta it make me believe that I'm not the one that said it out. We are afraid nobody. Yorùbá sọ lọ́rọ̀ wọn ní ebi ń pa ìlọ́rọ̀ rí lẹ́nu tẹ́nìyàn ò bá ní nǹkan tó bá ń fìyà jẹ èèyàn wàá mọ̀ torí pé òun ní tẹ́nìyàn ò bá ní nǹkan tó ń fi ìyà jẹ èèyàn wàá mọ̀ pé torí pé this thing you did not have it but kó wá ní kinní yẹn kó tún máa fi ìyà jẹ èèyàn baba ńlá ègún ni ìjọ wo ni Yorùbá máa bọ́ṣọ ègún lẹ̀ ìjọ wo ni Yorùbá máa kúrò lóko ẹrú ìjọ wo ni Yorùbá máa kúrò lóko ẹrú ìjọ wo la máa bọ́ aṣọ ègún because we have this thing. Ó dẹ̀ fi ìyà jẹ wá. We have it abundantly. Kọjá ọgbọ́n ìmọ̀ àti òye. Bàbá mi kan ló ní gbogbo ohun tí a bá ti rí ẹ̀ ká má máa sọ lórí mo ní bẹ́ẹ̀ ni sà. We have it. Nígbà tí Fáyẹmí jẹ́ mínísítà ló ti tú àṣírí Yorùbá síta pé ọrọ̀ ń bẹ nílẹ̀ Yorùbá. That is why you see the Fulani tọ́bi rọ́ọ̀ṣì wá sọ́dọ̀ wa. Everything tó yẹ kí ènìyàn ó ní to become a nation we have it. Ohun tí àwa ní di Yorùbá tá a ní a rí àwọn orílẹ̀-èdè míì tí ò ní that they have their own independence today. We the Yorùbá we must say no to any. Bá ní ọdún márùn-ún ni we must reject it. Bá ní 6 months ni we must reject it. Bá ní a month ni we must reject it. What we want is our freedom. We want to have our own independence. Èyí tá a gbégbé ayé ẹrú tó gẹ́ níbi tí àwa ti jáde wá nídìílé wa tí ọmọ yín kan bá ti jáde yunifásitì ìdùnnú dé òun fi ń dàṣà ń gbà yẹn lọ pé ẹyà mi tòkàtòkà ọmọ mi ní ṣe graduate ìdùnnú dé torí wọ́n mọ̀ pé ọmọ tó jáde iléèwé yẹ tó jáde yunifásitì yẹ iṣẹ́ ti ń bẹ́ńlẹ̀ you are welcome Adéòtí Adéníkẹ́ ìyá mi ìyá Ògbómọ̀ṣọ́ wọ́n ti mọ̀ pé owó dé gbàrà láàrin ọdún kan á bẹ̀rẹ̀ sí mú àwọn ọmọ tó tẹ̀lé lẹ́yìn bóyá méjì ló lè mú ni tí yẹn náà bá tún gòkè á tún mú èèyàn ṣùgbọ́n lóde òní ńkọ́ ọmọ jáde iléèwé tẹ ìyá ló sì ràn nílé ìyá ló sì ràn aṣọ sí lọ́rùn tẹ́ẹ̀mù tó yẹ kí ìyá àti bàbá máa jẹun ọmọ gan ò tí ì rojú láyé ara ẹ̀ wá ní káwọn ọmọ wa ọmọdé olóṣó ẹ̀ wá ní káwọn ọmọ wa ọmọdé yahoo yahoo. Ọmọ tó jáde iléèwé tán tó yẹ kó náà ti máa mílẹ̀ kí ẹrù tó wà lórí òbí kó wá dé kó máa di pẹ̀tẹ́lẹ̀ kó máa fúyẹ́ kí ọmọ máa dájọ́ fún wọn no kò rí bẹ́ẹ̀ ẹ wá ní káwọn ọmọ wa má di olóṣó kalẹ̀ ẹ wá ní káwọn ọmọ wa má di yahoo yahoo nígbà tó jẹ́ pé ohun tó yẹ ká fi ṣe ọ̀rọ̀ ó ń bẹ lọ́wọ́ wa. Ilé tí mo lọ yìí mo ní mo fẹ́ lọ sí oko kòkó bàbá mi brother mi kan sọ pé tó bá máa lọ já kó security dání mo ní kí ló yẹlẹ̀ ó ní níjọba báyìí ọlọ́run ló ní kẹ́ni yẹn lẹ́sẹ̀ lẹ̀ inú oko kòkó náà bá pa sí mo ní ta ni ó ní àwọn Fúlàní ni a lọ sí station pé a fẹ́ lọ bẹ́ẹ̀ báyìí àwọn ọlọ́pàá sọ pé àwọn ò lọ. Fúlàní ti gba oko kòkó wa
wọ́n ti lé àwọn àgbẹ̀ wa kúrò lóko because ohun táwa ò rí mo máa ń sọ dáadáa ohun táwa òkò táwa ò rí lórí ilẹ̀ wa the Fulanis Fáyẹmí ti jẹ́ kán rí that is why tẹ́bírí wọn tán dà sọ́dọ̀ wa tí wọ́n á díkàpọ̀ ọmọ Yorùbá. This time around we must say no to it. We must say no to it. Ẹ̀yin tẹ́ bá mojú Bọ́lá Ahmed Tinubu ẹ tètè bá sọ̀rọ̀. Ẹ̀yin tẹ́ bá mojú Ọ̀ṣọ́bà ẹ tètè bá sọ̀rọ̀. Tẹ́ bá mojú Bísí Àkàndé kí ló ti porúkọ máa ọmọ ilé Ifẹ̀ yìí Iyọ̀lá Omíṣore Ọlágúnsóyè Oyinlọ́lá ẹ tètè bá wọn sọ̀rọ̀. Ikú ní bàbá afẹ́ bá mo fi Yorùbá land èmi ò pé mi ò mọ̀ pé wọ́n náà Nàìjíríà mi torí mi mọ̀ yìí Nàìjíríà lára wọn. Ẹ tètè bá wọn sọ̀rọ̀. They must do something. We the Yorubas we need our freedom. Bàbá wa Ọlánìpẹ̀kun Wọlé Ọlánìpẹ̀kun ọmọ Ìkẹrẹ nìyí. Ẹ má ngbà tí mo rí àwọn kan ọmọ Ìkẹrẹ kan tó ń jubilate pé Tinubu ti yan ọmọ Ìkẹrẹ as chief of army staff mo ní yẹ̀yẹ́ lágbájá tó kúrò ń bẹ̀ kí ni achievement tó ṣe fún ìran Yorùbá. Ẹ tètè bára wa sọ̀rọ̀. We need our freedom. Yoruba must stand as an independent nation. We don't want any attachment again. Behalf of the Yoruba race, lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà oyún inú gan àtẹlẹ tán ṣiṣẹ́ ọwọ́ wọn lọ́wọ́lọ́wọ́ tí ìbálòpọ̀ ń lọ lọ́wọ́ tán they will become a Yoruba by 6 months. Behalf of them I reject another 50 years oko ẹrú to serve the Fulanis. We say no. Ìtìjú ńlá ni o àbùkù ńlá ni ìwà ọmọ àlè dẹ̀ ni that you call yourself a Yorubas and you reject the freedom of Yorubas. Torí pé ìjẹkújẹ tẹ́ ń rí jẹ tí Afẹ́nifẹ́re tó di Afẹ́nifẹ́re bí lójijì. We the Yorubas will reject another 50 years amalgamation. British ò lè máa gbádùn káwa máa gbégbé ayé ẹrú ìbí abẹ́rú la bọ́mọ kán fọwọ́ mú ilẹ̀ wọn lọ́hùn káwa fọwọ́ mú ilẹ̀ wa níbí báyìí. And I use this opportunity to all the Yorubas that in ministry both home and abroad ẹ bá wa wọ́gbọ́n tà sí ohun tó ṣẹlẹ̀ ní Burkina Faso. It must happen in Yoruba land because we need freedom. Kẹ́ bá wa lé àwọn British kúrò. British cannot dictate to us anymore. Torí wọ́n á wá ilẹ̀ wa àṣẹrú wọn tá a bá tún lọ sọ́dọ̀ wọn lọ́hùn àtúnṣẹrú wọn. Lèmi fi ń béèrè pé we the Yorubas ṣe ayé ẹrú la wà ní. Ẹ kájọ máa wò kájọ dáhùn ìbéèrè yẹn lọ́kàn ara wa. Maybe true we need freedom. Ara òrókùn ara òrò adìyẹ yín. Àwa tá a wà ń lé ẹ jẹ́ ká sọ wípé àwa ládìyẹ tá a fẹ́ balẹ̀ òkun. Ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó òun lókun. Bí ara bá tù àwa tá wà ń lé ẹ̀yin náà ó fi ìrọ̀rùn pé ayé yín náà. Mo ti rẹ́ni tó jẹ́ pé aago kan òru ló ní àwọn fámìlì ń ti pè ń láti àná. Àwọn nídìígbà àwọn nídìí gbogbo wa December ò tí ì dé wọ́n ti ń bèrè nǹkan December lọ́wọ́ ẹ̀ báwo náà ṣe fẹ́ ṣe. And he must. Ẹlòmíà tó bá dárúkọ mílíọ̀nù tó ń sẹ́ndì sílé lóṣù. It is because ilé ò ṣe é gbé inú nálà wà inú hílàhílò. Tẹ́ bá rẹ́nìkan tó ṣe fàlàlà nílé ìsáìdà kó jẹ́ pé ó ń ṣe ritualist or yahoo or olè. That is why you must not allow ìrẹ̀wẹ̀sì for the freedom of Yorubas. We need our freedom. Lẹ́yìn náà máa fi gbé ayé gbẹ́. We need our freedom. Yoruba must free. Yoruba must say no to any 50 years, 40 years, 30 years, 20 years, 10 years, 5 years, 6 months amalgamation. And Sheru Fulani. We refuse to be a slave for the Fulani anymore. God bless you.